sọ́yà o. Yorùbá ló láṣà o. Ẹ jẹ́ ká jọ gbé lárugẹ. Ọmọlúwàbí ni wá. Kò lè fọwọ́ sọ́yà o. Ní jẹ́ tèmi àtẹ̀yìn lágbára Ọlọ́run ẹ kú ilé níbikíbi tẹ̀ tí láǹfààní àti máa wo mi jákèjádò àgbáńlá ayé arẹ́lùmọ́ bí owó àrọ̀ ló tún dé yóò tún so lówó ẹ̀ ní mọ̀sọ́mọsọ́ ẹ̀kẹ́ ni mí ọmọ adúró fọ́ ti lé kùtìtà lé ni mí ọmọ arẹ́rù mẹ́sọ̀ ahéré ni mí ọmọ yẹkóyẹkó ọ̀gẹ̀dẹ̀ ni mí ọmọ yẹdòyẹdò ẹ̀yìn tó ń fún pin bí àgbọ̀n òwe nìyẹn ọmọ yẹnuyẹnu bọ́bá ti ń tó bí ọjọ́ méjì mẹ́ta tá a ti ríra tàbí gbọ́ra ẹni ẹ̀kọ́ àti náà làákìra ẹni àkàndá bàbá kọ́kọ́ wọnú ilé kan ìyáálé ilé là kọ́kọ́ kí ẹlẹ́gbẹ̀rin ìgbákọ. mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńlá ayé bòjí ńlá òkúkú ríbi sáré ìfọ́rùn ẹ̀ríbi tẹ́tì mí sí. iṣẹ́ tá a rán kọ́lọ́kọ́ ń ṣe nínú oko àdánìkan ní yàbàrá jukọ̀ ẹ̀bá ọ̀nà. òwò àdámọ̀ ní káàdá lẹ́yìn tọkọ ní yọkọ lẹ́nu àkàndá alórọ̀rọ̀ lẹ́nu bíi tejò. kò sóhun tó dàbí òmìnira. mo tún débi iṣẹ́ mi. kò má sún mi. ìran Yorùbá ń sùn ju ogún mọ̀dé o. ìran Yorùbá ń sùn ju ogún mọ̀dé o. Yorùbá nation ní kẹ́nà tí wá ẹjẹ́ rẹ̀. àkàndá pépèpé lágé bí àwọn bàbá onísànà. kankan náà ni wọ́n ṣèyí bí olè wúre. ẹjẹ́ rẹ̀ lè wá ká lè gbádùn. à ń tẹ́ tún fajá òsín bẹ̀. wọ́ndà Dayo Kujore ó ti jẹ́ ìpè Ọlọ́run. lọ́jọ́ kẹwàá oṣù kínní tá a wà yìí òun náà nìròyìn aláàbí ọ̀hún náà lọ́wọ́lé wẹ́rẹ́. ilẹ̀ tí yá ọmọ Yorùbá jáde lé. ó lè bẹ̀rẹ̀ wípé ó ṣe á kàn mí ó ṣe wá kan Dayo Kujore ọ̀kan pàtàkì nínú àwọn olórin tí mo fẹ́ràn jù nínú ìgbésí ayé mi ni. ìta ṣe lóko ẹrú tó ilẹ̀ tí yá o. wọ́ndà Dayo Kujore ẹ rántí Superjet ó ṣe tó gbólórin dé. Superjet ó ṣe tó gbólórin dé. ẹni tá ti ń retí ti pẹ́ ni. ẹni tá ti ń retí ti pẹ́ ni. Sọ̀kọ́ expo tó ń fún wọn lòdù táyé ń fẹ́. Kujore káàbọ̀ sórí ètò yìí. báwo lòdù tó kà màmá yìí ṣe wáyé náà? àtẹnu wọ́ndà Dayo ni. a sọ̀rọ̀ nípa ìgbésí ayé Dayo Kujore díẹ̀. ọmọ ọdún mélòó ni kó tó jẹ́ ìpè Ọlọ́run? wọ́n ní 70 ọdún lọ́lọ́run sọ pé a máa lò láyé 70 years. ó kù sẹ́ńjì kékeré kí ẹ̀gbọ́n wa bàbá wa ọ̀gá wa kí wọ́n lòye tọ́lọ́run sọ pé kí wọ́n lò. èmi ọ̀mẹ́ tọ́lọ́run sọ fún bẹ́ẹ̀ pé 70 years la máa lò. àìmọye àwọn ìyá àti bàbá wa tí wọ́n ti lé lọ́gọ́rùn-ún ọdún. oore ọ̀fẹ́ la rí gbà oore ọ̀fẹ́ ni wọ́n rí gbà. àti pàápàá ń táwa ń jẹ tí ń gé ẹ̀mí wa kúrú kọ́ làwọn bàbá àti màmá wọ̀nyí ń jẹ. ẹjẹ́ sowọ́pọ̀ ìfẹ́ ìdòjò. ìran Yorùbá ẹjẹ́ sowọ́pọ̀ ìfẹ́ ìdòjò ọ̀tá lọ. ọ̀tá lọ. bọ́ká bá ń lọ tàbí sẹ́mi ń dáná ká ló máa dúró. mo gborin dé mo gbódùn mi bọ̀ ẹ̀sọ̀kọ́ ijó Dayo ló ń fún wọn lórin èdè àgbọ̀ fi kọ́gbọ́n. Òṣùpá ti dóde o ọba ìràwọ̀. Òṣùpá ti dé òṣùpá ti dé. Òṣùpá ti dé òṣùpá ti dé. Òṣùpá ti dóde o ọba ìràwọ̀. ẹ̀yin tẹ́ ń sọ wípé tibí ni má ṣe tọ̀hún ni má ṣe tẹ̀dóríta mẹ́ta tó ń dààmú àlejò. Sọ̀kọ́ lérè ọ̀jọ̀gbọ́n tó mọ iyeré. Òṣùpá ti dóde o ọba ìràwọ̀. ẹ jẹ́ ká múra wa lọ́mọ ìyá dòdò yín. àwọn orin
tí àwa gbájú bá nìyẹn. Ọ̀rẹ́ secondary school ni mo wà tó ti release first album ẹ̀ Superjet lọ́dún 1991. Ìgbà yẹn ni mo bọ́ sí SS1. Wonder Dayo Kujore ò láǹfààní láti ṣe rẹ́kọ̀dù rẹpẹtẹ. Ṣé mọ̀ wípé láwọn àkókò kan afẹ́ wọn kò lágbo eré? Tí kúkọ́ tàrùn kọ́ bóyá wọ́n sinmi ni tàbí nǹkan kan ló ṣẹlẹ̀. Ṣùgbọ́n lásìkò tí Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní gbé ògo rẹ̀ jáde padà, òun náà ni kó wọlé tó mú ọ wẹ́rẹ́. Ó tiẹ̀ jẹ́ wípé ẹbí ọ̀sọ́ ikú tó pa wọ́n ṣùgbọ́n ọwọ́ ọmọ ni wọ́n kú sí. Ọ̀dọ̀ Ọlọ́run ni wọ́n sì lọ. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi ti tò. Àjàó àró awígbogbo. Mo ti kọ́ lélẹ̀ mẹ̀mẹ́ sórí apáṣẹ. Rántí àwọn orin Wonderful Dayo Kujore. Wọ́n ẹ̀kọ́ tó di pé ń kọrin wọn tàbí kí n kọ́kọ́ kọrin wọn kí n tó sọ̀tàn wọn. Àtàǹbàkùbàkù àlà ó ṣì ká. Àtàǹbàkùbàkù àlà ó ṣì ká. Òkómi ẹran dà sílé ẹṣin. Òkómi ẹṣin dà sílé ẹran. Òfarun pájú pọ̀ mọ́ ti pàkọ́. Abániwọ̀ràn bá òrí dá. Òsúnná sígi, òsúngi síná. Torí irú àwa wọ̀nyí kọ́ torí àwọn ọmọ. Ayé kò lè dédédédédédé. Nígbà nánánánánà lọ́kàn mi yóò bá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́. Alẹ́ lólóló yàyà mo láyọ̀ ní bàbá. Ẹ rántí mọ́ ọgbọ́n àtòyè sọ kálẹ̀ wá. Ẹ̀mí òye pẹ̀lú màá o sọ kálẹ̀ wá. Pánpán ọgbọ́n pẹ̀lú òye sọ̀kalẹ̀ wá ẹ̀mí òye pẹ̀lú màá o sọ̀kalẹ̀ wá. Kó sọ̀kalẹ̀ sórí mi, kó sọ̀kalẹ̀ síkùn mi, kó sọ̀kalẹ̀ sáyà mi, kó sọ̀kalẹ̀ sọ́kàn mi. Béèyàn ò bá lọ́gbọ́n lórí kòròfo ní pánpán, láìsóye nínú àlùwàyà pánpán, láláìsí mọ̀jìnlẹ̀. Ó dàbí àlejò tó dóríta mẹ́ta tí ò mọbi tó máa yà sí. Ọgbọ́n ìmọ̀ òye tí lọ síwájú fi máa dé. Elédùmarè dákun fi fún mi. Bẹ́ẹ̀bẹ́ẹ́ ó ti kọ́ lélẹ̀ pépé sórí apáta tátátátátá. Bíbí títí tí jìjì ayé kò lè dédédédédédé. Ìgbà nánánánáná lọ́kàn bí. Ẹ rántí mọ́ yóò bẹ́bí ó wá gbọ́n ti sọ̀kan wí. Yóò bọ̀bọ̀ wá gbọ́n ti sọ̀kan wí. Ó bá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ alẹ́ lúlúlú yàyà mo láyọ̀ ní bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀. Rántí mọ́ gbogbo ayé dìtẹ̀ mọ́ wá wọ́n gbọ́dọ̀ tẹríba fún Olúwa. Ẹ̀yin ọmọ Dayo Kujore ẹ dìde ẹ̀yin Olúwa. Aleluya mà lórin tiwa, aleluya wà nínú ìsìn wa. Bàráyé fẹ́ bàráyé kọ̀ á tẹríba fún Olúwa. Gbégbégbégbé Ọlọ́run mi gágágágágágá. Mo ti fó gógógógó fọlọ́run lókè kékékékéké. Ẹ rántí mọ́ ẹgbẹ́dẹ Dayo dúpẹ́ lọ́wọ́ Olúwa. Tẹ̀síwájú nínú ọ̀run. Látọwọ́ Jésù olùgbàlà ọ̀wọ́n. Àwa yìn orúkọ rẹ̀ lógo. Ẹ kú ayọ̀, ẹ kú ayọ̀, ẹ kú ayọ̀ ẹgbẹ́ sọ̀kọ́. Ẹ kú ayọ̀, ẹ kú ayọ̀ ẹgbẹ́ Dayo. Bíbí títí tí jìjì ayé kò lè dédédédé. Ẹ rántí orí mi tèmi dọ́wọ́ ẹ. Ẹ̀dá mi ò tèmi dọ́wọ́ ẹ. Orí mi tèmi dọ́wọ́ ẹ. Ẹ̀dá mi ò tèmi dọ́wọ́ rẹ. Ohun rere tí mo béèrè fún Olúwa bá mi ṣe. Ìmáṣe rẹ̀ yẹn láàrin ẹgbẹ́ mi. Iṣẹ́ mi kò máa diṣẹ́ oníṣẹ́. Aya mi kò máa dáyà láyà o. Ọmọ mi kò máa dánmọ́ lọ́mọ o. Olúwa o èyí lẹ̀bẹ̀ mi kówó wá mi wá.
kọ́lá wá mi wá kí má yá kó bàtà fẹ́gbẹ́ káyé máa ṣe mí kó wá mi wá kọ́lá wá mi wá o kí má yá kó bàtà fẹ́gbẹ́ káyé máa ṣe mí. Wonder Dayo Kujore náà ni. Dídùn ni ìrántí olódodo torí pé iṣẹ́ ọwọ́ wọn ń tọ̀ wọ́n lẹ́yìn. Ó dùn mí majority generation yóò láǹfààní láti mọ Wonder Dayo Kujore. Kẹ́nìdé tí wọ́n fi ń pè ní Wonder Dayo Wonder Boy ló di Wonder Dayo. Ìdí ni wípé ó ti ń ta jìtá at tender age. Ó kéré nígbà tó ti ń ta jìtá fáwọn olórin ńlá. Àwọn bíi General Prince Adékúnlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọmọ ìlú wo ni Wonder Dayo Kujore? Ọmọ Ìgbórè arọ́bí iyán ní ìlú Abẹ́òkúta láyìíká Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn. Ibẹ̀ náà ni wọ́n ti bí Wonder Dayo Kujore lọ́jọ́ 4 oṣù 4 ọdún 1952. Eré tó túmọ̀ sí wípé kó tó jáde láyé ó jẹ́ ọmọ 69 years. Jìtá ní mọ́ ta lẹ́yìn olórin kó tó di pọ́ bẹ̀rẹ̀ sí ní kọrin. Ó wà nínú àwọn tó ta jìtá rẹ́kọ̀dù Prince Adékúnlé. Àdìtú èdè Adékúnlé gbèdé. Bákan náà ni wọ́n ń retí ẹlẹ́yà bó lẹ fi tolúwa sí. Wọ́n ń retí ẹlẹ́yà yé o bó lẹ fi tolúwa sí o. Aráyé ẹ má rẹ̀ dàpín o. Aráyé ẹ má rẹ̀ dàpín o. Wọ́n retí ẹlẹ́yà o. Wọ́n retí ẹlẹ́yà bó lẹ fi tolúwa sí. Ibi títí jìjì ayé kò lè dédédédé ìgbà náà. Gẹ́gẹ́ bí àkọsílẹ̀ tí ń bẹ́lẹ̀ nípa Wonder Dayo Kujore. Ìyá àti bàbá rẹ̀ àgbẹ̀ ni wọ́n. A máa bá wọn lọ sóko. Bí àwa ṣe kiri ọjà ló náà ṣe kiri ọjà. Ìgbà èwe rẹ̀ jẹ́ àkókò tó dùn. Ìgbórè rọ́bì yàn náà ló ti ṣe kékeré rẹ̀ dáadáa. Nígbà náà ló ti bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ àkọ́bẹ̀rẹ̀ o. Ó lọ sí African Church Primary School ní Ìgbórè lábẹ́òkúta. Lẹ́yìn ẹ̀ ló lọ sí Saga Technical College Ojú Ẹlẹ́gba nípínlẹ̀ Èkó. Níbẹ̀ ló ti train as an engineer. Aṣọ tí Wonder Dayo Kujore lónìí aṣọ tiẹ̀ náà lọ́jọ́ kan. Dáadáa láṣọ nípa àrí àbí aburú. Òun mú èèyàn gòkè ní àbọ̀ ń fa èèyàn wálẹ̀. Orúkọ Wonder Dayo Kujore ò sí níbi tí ó bàdé, kò sí níbi aburú. Kò sí nínú àwọn olórin tí ó fẹ́ kó lórin ẹgbẹ́ ẹ̀ ó gòkè tàbí táwọn tí ń bọ̀ lẹ́yìn ọmọ gòkè nọ́nọ́nọ́nọ́nọ́. Ọlọ́run fún mànù yìí ní oore ọ̀fẹ́ púpọ̀. Bẹ́ẹ̀ lọ́lọ́run ọba fún ní ẹ̀bùn tọ́pọ̀. Orúkọ bàbá ẹ̀ a máa jẹ́ Michael Ọ̀dẹ́jìmí Kujore. Máàmí wọn ni máa ń jẹ́ Esther Kujore. Ìyàwó wọn ní jẹ́ Ìrètí Boris. A kì í ka mọ́ fọ́lọ́mọ Wonder Dayo Kujore bí mẹ́ta. Ẹ lè máa gbáròyìn wípé ẹnìkan bímọ fẹ́nìkan, ẹnìkan fẹ́ ẹnìkan, wọ́n fẹ́ nìkan nǹkankan. Ó dìgbà táwọn ọkùnrin bá tó jáde kúrò láyé ká tó mọ iye ọmọ tá a bí. Ẹ̀sẹ̀ tó lè sọ wípé iye ọmọ báyìí ni mo bí ní sí including myself. Ó dìgbà tá a bá sí mọ́ kan àwọn kan tí wọ́n máa fọmọ wá. Ẹ wo ọmọ ẹ̀ náà lélẹ̀ o. Nígbà tí wọ́n bá sì wojú náà gbà ọmọ ìjàkàndá lóòótọ́. Àkàndá ò gbé bẹ́ẹ̀ lórí o, ṣùgbọ́n èmi ò kí ń sọ wípé saint ní mi nínú kankan. Because I am a human being. Mi ò kí ń ṣe spirit tàbí áńgẹ́lì tàbí ọlọ́run. Ọlọ́run nìkan ni ò lè ṣe mistake, kò sẹ́ni tí ò lè ṣe láàrin wa. Láíláí mi ò lè ṣerú ẹ̀ ọ̀ǹtàn yìí ni o. A máa ṣe pé kì í ṣẹ̀jẹ̀ ní ń sàn nínú san wa. A máa ṣe pé kì í ṣe omi ní ń sàn nínú san wa. Ṣùgbọ́n ìyàwó tó wà registered òun náà ni Mrs. Ìrètí Boris. Wọ́n dẹ̀ bí ọmọ mẹ́ta fún Wonder Dayo Kujore kọ́lọ̀ wọn dẹlẹ̀ fẹ́yàn rí. A kì í ka mọ́ fọ́lọ́mọ. A mọ̀ nínú ọmọ wọn Àyìnkẹ́ Dayo tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ àti pèdèpèdè bíi tèmi báyìí. Ní Orísun TV òun àti ọmọ tó yọ̀ sí wọn jọjọ́ obìnrin àti ọkùnrin kan. Èyí náà fẹ́ lé ń dè gáàbù.
ní Wonder Dayo Kujore ò láǹfààní láti ṣe rẹ́kọ̀dù tọ́pọ̀. Lára rẹ́kọ̀dù wọn náà ni Superjet tí mo kọ lẹ́ẹ̀kan. Lára ẹ̀ ní Soko Extra tí mo kọ lẹ́ẹ̀kan. Lára ẹ̀ ní Easy Life tí mo kọ lẹ́ẹ̀kan. Lára ẹ̀ ní Wisdom tí mo kọ lẹ́ẹ̀kan. Ọgbọ́n àtòyè sọ̀kalẹ̀ wá. Lára ẹ̀ ní Àṣírí Ìfẹ́ ilé tí wọ́n ṣe lọ́dún 2020 òun náà ní Happy Birthday, Happy Birthday, Happy Birthday. Àwọn nǹkan kan ń bẹ tẹ́ mọ̀ nípa Wonder Dayo Kujore. Do you know? Do you know? Do you know? Do you know wípé Wonder Dayo Kujore kò mọ igi funfun ajísunkún náírì, kò mú sìgárì, kò mú gbórí ní jẹ́ bẹ́ẹ̀ like myself. Do you know wípé kò bá wọn mu ọtí líle rí like myself. Kí ló ṣe fún ọ tó? Bákan náà ni pé níbẹ̀rẹ̀ ńgbà tó bẹ̀rẹ̀ iṣẹ́ orin kíkọ àtìyá àti bàbá wọn ò fi ọwọ́ sí i. Lè fọwọ́ lẹ́rán. Kí ló ṣe fún ọ? Lára nǹkan tí wọ́n mọ̀ nípa rẹ̀ òun náà ni wípé gẹ́gẹ́ bí ọkùnrin gẹ́gẹ́ bí baálé lédè yóò nà wípé Dayo Kujore fẹ́ràn láti máa jọyìn ìyàwó ẹ̀ ní kíchìnì kí wọ́n jọ máa dáná. Tó lè fọwọ́ lẹ́rán kó máa wòye wọn. Láti bẹ̀rẹ̀ ayé ẹ̀ láti ìgbà tó ti bẹ̀rẹ̀ sí ní bímọ ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀kọ́ báwọn ọmọ rẹ̀ ó ṣe dèèyàn ládèèyàn pàtàkì láwùjọ bí wọ́n ṣe ní ìwà rere bí wọ́n ṣe di àríkọ́ṣe ní máa ń kọ́ wọn lójoojúmọ́. Ẹ̀kọ́ wo lẹ̀yin ń kọ́ ma ṣà, ẹ̀kọ́ wo lẹ̀yin ń kọ́ ma mọ́mì. Ẹ̀jẹ̀ arántí ọjọ́ tí ń bọ̀ tẹ́nìkan ò ní sí ń bẹ̀. Ọjọ́ tí yóò kèmí àtẹ̀yìn nìkan nínú sàárè. Tí wọ́n máa bì ọ́ lukòtò tó ní lè ṣe mọ́kọ́. Tí wọ́n máa ta ọlọ́ta lẹ́sẹ̀ tó ní lè dìde. Tí wọ́n gbé ọ kúrò nínú yí akọnù tó ń pọ́n lé. Orin bàbá relé màmá relé wọ́n máa kọ fún wọn ń tàn ni. Inú kòtò wọn ń gbé ọ lọ ilé kọ́. Wọ́n máa kọrin òsì ilé ló lọ tàràrà ilé ló lọ tàràrà bàbá relé òun ilé ló lọ tàràrà bàbá relé òun ilé ló lọ tàràrà. Làwọn onílù ọmọ sọ kọ̀ǹgọ́ sílù. Àwọn yóò tún máa fi lù pòwe ẹ̀ tún máa ná wọn lówó. Wọ́n lọ o ta ló jẹ́ ní gbèsè kọ́ wá wí jagun labí lọ o ta ń jẹ́ ní gbèsè kọ́ wá wí. Gángan wọ́n tún dá lùbọ́lẹ̀ gbogbo yóò ti ń lọ nù sàrèrè o tá jẹ́ gbèsè ọjáde ta o. Ẹ̀wù láyé lóde náà. Well, as I said, dídùn ní ìrántí olódodo. Wonder Dayo Kujore afẹ́ràn ẹ̀ ṣùgbọ́n Ọlọ́run fẹ́ràn rẹ̀ jù wá lọ. Ó dunni bẹ́ẹ̀ ló káni lára. Àìsàn lárásán láríwò kò sẹ́ni tó rí tọ́lọ́jọ́ sí. Kò sí nínú wa tó mọ̀ wípé síìkì tẹ́lẹ̀tẹ́lẹ̀ tàbí kí wọ́n bá péré tí ó mọ̀ ikú náà nìkan náà la gbọ́. Àwa lágbára lórí ẹ̀mí wa, àwa ò lágbára lórí ẹ̀mí tiwa, ẹ̀yin náà lágbára lórí ẹ̀mí tí náà ló jẹ́ kíkú ọjàre yín. Ikú jàre ẹ̀dá òye, ikú la ó máa bọ̀. Ọmọ ènìyàn ẹ ò ráyè. Wẹ́ẹ̀ láì dènà pẹ́nu kí n tó sẹnu gbọ́lá fún lórí ọ̀rọ̀ Wonder Dayo Kujore. Inú oṣù táwa yìí náà la fi rúfẹ́ pẹ̀fẹ́pẹ̀. On the 27th of this month 27 January yìí òun náà ni a ṣe wake up service. Nílùú wọn Ìgbórè ìrọ́bí yán nílùú Abẹ́òkúta láti ṣe. Lẹ́yìn ẹ̀ náà ni ìsìnkú yóò wáyé lọ́ndì 28 ọjọ́ kejìdínlọ́gbọ̀n ní Emmanuel African Church Ìgbórè rọ́bí yán. Lẹ́yìn ẹ̀ láfẹ́rúfẹ́ pẹ̀fẹ́pẹ̀ kí Ọlọ́run ó tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. Àṣìgbè má ṣe gbè mọ́. Àkàndá ọ̀rọ̀ kan jà nílẹ̀ ràn-ìran ẹ̀. Àṣìbàjẹ́ lórí ọ̀rọ̀ àjọba Oṣòdì. Ẹ̀yẹ sòtítọ́ o. Wọ́n ní MC Musiliu Àyìndé Akínsànyà pé ó fẹ́ jẹ ọba of Oṣòdì. Ẹni dalẹ̀. Làwọn kan bá ní láíláí kò lè rí bẹ́ẹ̀ láíláí kò lè rí bẹ́ẹ̀ àwọn ò lè gbà bẹ́ẹ̀ láíláí ni. Abalẹ̀ lọ́wọ́. Ẹ̀wẹ̀ nìyẹn. Wọ́n ní ò sí nínú ìdílé tí ń jọba ṣé lóòótọ́ ni. Ẹ̀wẹ̀ nìyẹn. Àwọn ìdílé tí wọ́n ní àwọn ń jọba wọ́n jáde ṣé lóòótọ́ ni. Ẹ̀wù ráyé lóde. MC lè jọba Oṣòdì àbí ò lè jẹ́ sọ́lẹ́tọ̀ sí àbí ọ̀lẹ́tọ̀ sí. Káàtì ẹ̀ sọ́kọ́ lẹ́tọ̀ sí ǹjẹ́ MC lè jẹ ọba.
sọ́níwà téèyàn fi jọba. wẹ́ẹ̀ làkàndá wọn sọ díẹ̀ nípa rẹ̀. òde ni pé a kì í bó ní sùúrù wá dóde egun. ọ̀dẹ ṣògbó àwòwájú bàbá bá ṣògbó àwẹ̀yìn wò gbé. NURTW chairman tìpínlẹ̀ Èkó òun náà ni MC Musiliu Akínsànyà tí gbogbo wa mọ̀. èèyàn tó dìde o àràbà. ní ti pé ọlọ́run ọba gbà fún èèyàn láyé ọlọ́run gbà fún ọmọkùnrin yẹn. ẹ̀wọ̀n ènìyàn ẹ̀ ò ráyé lóde náà. ṣùgbọ́n lójijì náà nìròyìn yìí kàn wá kú wípé wọ́n fẹ́ jọba Oṣòdì. MC Musiliu ó fẹ́ jọba Oṣòdì. now ìbéèrè tí èmi Àkàndá kọ́kọ́ béèrè ni wípé ọmọ ìlú wo ni MC? nínú ìwádìí mo ti rí wípé Oṣòdì ni wọ́n bí sí. wáì táwọn èèyàn kan fi wá sọ wípé kò lẹ́tọ̀ọ́ láti jẹ ọba ní tó gbèmí wá gangan òun lélẹ́yìn ohun tí mo rí òun nu. sí gómìnà ìpínlẹ̀ Èkó wípé kó dákun kó gbà wọn kọ́ra wọn kalẹ̀ MC ò gbọ́dọ̀ jọba o. lẹ́tà tí wọ́n kọ ni the attention of the Olusi Onigbesa royal family of Oshodi Awori Kingdom has been drawn to the picture of Alhaji Musiliu Ayinde Akinsanya aka MC Oluomo chairman NURTW in Lagos State circulated on numerous social media platforms where he was dressed in traditional kingly attire intended for an Oba in Yoruba land. Our attention has also been drawn to the trending videos and news on social and conventional media with reference to the message delivered by a first class of Oba in Ikorodu division at the coronation anniversary of Oniba of Iba Kingdom in Iba town, Ikeja division on the issue of intended aspiration of Akinsanya to become Oba of Oshodi. We plead with the Lagos State government to avert communal crisis, breakdown of law and order and bloodshed in Oshodi community. If urgent action is not taken by our proactive and peace-loving governor, Mr. Babajide Sanwo-Olu, to stop MC Oluomo from soliciting to become the Oba of Oshodi or laying claim to the Obaship stool. ẹni tó jẹ́ agbẹnusọ wọn tí orúkọ rẹ̀ ń jẹ́ èèyàn tán ó ní to put the record straight we state that the tribunal of inquiry into chieftaincy matters in respect of the upgrading Baale of Oshodi to first class Obaship status was set up by Lagos State government and lasted between January 2003 and December 2008, and the tribunal commended that the Olusi Onigbesa royal family of Oshodi land is the only family eligible and entitled to the stool of Oba of Oshodi. Alhaji Akinsanya is not a member of the Olusi Onigbesa royal family in Oshodi land and has no right to be the Oba of Oshodi stool, and therefore is not eligible to aspire or be appointed to the stool of Oba of Oshodi. Meanwhile, nígbà tí wọ́n béèrè lọ́wọ́ àwọn tó súnmọ́ Olúọmọ, ní táwọn wọ̀nyẹn sọ ni wípé Olúọmọ gan kọ́ ló sọ wípé òun fẹ́ jọba. Now, bó ló ṣe wá jẹ́ wọ́n ní àwọn èèyàn ni wọ́n sọ pé kó wá jọba. Now, number one, òun ni wípé Onigbesa royal family yìí, Olusi Onigbesa royal family yìí, níbo ni wọ́n wà tẹ́lẹ̀tẹ́lẹ̀? Ẹ má bínú o, ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ ọbẹ̀ o. Secondly, bó ni ó ṣe wá jẹ́ wípé ìrántí wọn nìkan ní ìjọba ń bẹ, possibility wà kó jẹ́ pé family yìí ló tẹ Oshodi dó. Ṣùgbọ́n as far as I'm concerned, torí pé wọ́n gbé àtẹ̀jáde jáde nǹkan ló túmọ̀ sí tàbí ló sọ wípé MC Musiliu kò ní ẹ̀tọ́ sí ọba.
sòfà àtọ́jẹ́ pé Oṣòdì wọ́n jọ bí wọ́n sí. now ọmọ Èkó ni MC Musiliu nínú ìwádìí kékeré tí mo ṣe ọmọ Oṣòdì ni. that means bọ́n ṣe jọjọ́ ọmọ Oṣòdì yẹn kò sẹ́ni tí ò lè claim wípé òun lè jọba láàrin wọn. èmi kọ́ ni mo fẹ́ dájọ́ o, mo fẹ́ ká yọ ọ̀rọ̀ síra wọn ni o. now MC Oluomo bó bá wá fẹ́ jọba mo kọ́kọ́ béèrè wípé ṣé ó ní àwọn criteria láti jọba, because ọ̀pọ̀ ń wo wípé torí pé ó jẹ́ agbèrò, torí pé ọjọ́ mú mọ́tò nǹkankan ìgbàdógójì èrò wájà. mo láǹfààní àti sọ fún wípé possibility ń bẹ kí ìṣesí èèyàn ìhùwàsí èèyàn kó má jẹ́ true picture bóun gangan ṣe jẹ́. àwọn nǹkan kan máa ń wáyé tó máa ń jẹ́ lórí iṣẹ́ ló ti wáyé. bẹ́ẹ̀ èèyàn bá le lẹ́nu iṣẹ́ ìlú ti le tó jẹ́ pé tẹ́ ẹ bá súnmọ́ ẹ máa mọ̀ wípé èèyàn dáadáa ni. lélẹ̀ tó túmọ̀ sí wípé tá a bá ní ká wò ó wípé MC Oluomo fit láti jọba, honestly kò sí nǹkan tó yà sọ́tọ̀ sáwọn tó kù. gbogbo nǹkan tí èèyàn ní ti fi jọba òun náà lẹ́mu sí ní. ṣùgbọ́n àwọn èèyàn kan wá jáde wọ́n ní kò tọ́ sí i torí kò wá láti inú ìdílé àwọn. wọ́n sì sọ fún gómìnà wípé bí ó bá fẹ́ da omi àlàáfíà ìlú Oṣòdì rú kí wọ́n má gbìyànjú láti fi MC jọba. òye tó yé mi ni wípé bí MC bá fẹ́ jẹ ọba of Oṣòdì, MC mọ ọ̀nà tí yóò gbèrìn tó fi lè jẹ́. lóòótọ́ ni pé wàhálà lè ṣẹlẹ̀, ṣùgbọ́n Yorùbá léegun tó bá ní baba nígbẹ̀jọ́ ní jìjà gbòòrò. now ohun tí ó yẹ kó ṣẹlẹ̀ ó ní pé kí gómìnà ó tètè bá wọn dá sí i. eré ni àwàdà ní kí àwàdà ọmọ padà dòótọ́. kálẹ̀mí ni MC Musiliu n ò ní sọ pé mo fẹ́ jọba. that is wọ́n fi èèyàn jọba ó tún gún àwòrán nu báwọn èèyàn kan bá tì mí ń ọ̀bá ti tira mi. ntí yóò dá wàhálà lẹ̀ táwọn sọkò táwọn bára wa jà kò yẹ ká fà á. bó bá ti jẹ́ pé lóòótọ́ sà lè wá láti inú fámìlì tí ń jọba, àìjọba ò pa ó lórúkọ dà. àìjọba ò sọ wípé kó má débi tó fẹ́ dé, kò síbi tí kádàrá tiẹ̀ sọpọ̀ yẹ kó o dé láyé tó tí ì dé, kó síbi àyànmọ́ pé ọ sí tó tí ì tẹ̀. meanwhile àwọn èèyàn kan máa ń sọ̀rọ̀ kan pé MC Musiliu kọ̀kàwé ṣùgbọ́n ó ń pe ọ̀jọ̀gbọ́n ránṣẹ́. ìwé kọ́ ni gbogbo nǹkan, ẹ̀yin bìlì pé ìwé ni gbogbo nǹkan. ìwé àkà kúdórógbó nǹkan ni gbogbo nǹkan. kì í ṣe pé kò wù MC náà láti kàwé. primary 3 lọ́wà tí bàbá tó gbé fìjọ́ lọ ń pè agbára màmá ò gbé ìnáwó pọ́mọ́ lọ léèwé. ìdínú tí ò fi lọ léèwé. lóòótọ́ agbèrò MC Musiliu, òótọ́ ọ̀rọ̀ délẹ̀ ká bára wa sọ. àwọn ìrìn àjò tí ẹ̀dá rìn ìyà téèyàn jẹ láti gàkàsọ́ọ̀là, mo fẹ́ lè sọ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ náà ló náà ti rìn. ó ti ṣe kọ̀ǹdọ́tọ̀ kó tó rìnrìn àjò ẹ̀ dókè níbi tó wà lónìí. ìrísí nǹkan la fi jọ́ọ̀jì èèyàn pé ojú ẹ̀ le inú ẹ̀ ọ̀dá ìgbàdógóje èrò wájà. ó lè dórí àpèrè ọba kó jẹ́ǹtù. so to the best of my knowledge ìntọ́ yẹ kó ṣẹlẹ̀ pápápá ò ní pé kí gómìnà ó tètè bá wọn dá sí i, because korúnní ó lè padà dòyìká ni o. àwọn ẹbí olùsì wọ́n múra nímúra wípé táwọn bá gbọ́ pẹ́kẹ́ nǹkan ṣẹlẹ̀. ṣùgbọ́n ẹ má gbàgbé wípé ẹni tí yóò jẹun gbẹngbẹng ó náà lè lọ tilẹ̀kùn gbẹngbẹng. that is bí MC bá ní interest láti jọba ń tòótọ́ tó fẹ́ fagídí jẹ́ mẹ́wàá ẹ̀wọ̀n ìfagídí ṣèlú. wọn ò fagídí jọba léèyàn lórí. bọ́ bá débẹ̀ táwọn èèyàn bá support ẹ ìwọ nìkan náà lọ́ọ́ jọba láàfin rẹ. so ẹni tó ní ambition fóṣèlú òun MC Oluomo. ṣé ẹ mọ̀ dáadáa ṣé ẹ mọ̀ díẹ̀. well ó lè má lọ léèwé lóòótọ́. n ti máa ń sọ fáwọn èèyàn tó bá ní ọ̀lọ́ léèwé òun ni wípé só di dandan téèyàn bá lọ léèwé kó tó jẹ́ èèyàn ni. now gbogbo yín náà lẹ mọ̀ ìtàn Oluomo dáadáa.
lára nǹkan tí mo mọ̀ nípa ẹ̀ ni pé ẹni tó ní ambition láti ṣòṣèlú ni like bí kọ́kọ́kọ́ lọ sílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó tàbí House of Representatives èèyàn kọ́ ní fìyàn jẹ́ o èmi kọ́ ni mo lè fi jẹ́ o ó di bẹ́ẹ̀ lórí àwọn èèyàn tí ń bẹ nínú ìlú ẹ̀ bọ́tọ́ sí bí ọ̀tọ́ sí eléyìí ọ̀kà kan dọ̀rọ̀ Awíkonko ìtọ́kìnmi òun náà ní gbólóhùn tí mo gbọ́ wípé bólú ọmọ bá lòun fẹ́ jọba Oṣòdì wàhálà lè tì díẹ̀ yọ ìjàngbọ̀n lè tì díẹ̀ yọ ó lè domi àláfíà ìlóró bloodshed ntí yóò fa ìtàjẹ̀ sílẹ̀ so ìyẹn lè mi fi ń gbìyànjú láti pe àkíyèsí gómìnà because mo rí pé majority ọ̀ sọ̀rọ̀ lọ síbẹ̀ àmọ́nú MC Olúọmọ gangan bó bá jẹ́ mi lóhun ó náà bá ṣe bíi dádì wa Adéwọ̀lú Rasheed Ládọjà ìgbà tọ́rọ̀ bá jíjẹ ìpínlẹ̀ Ọ̀yọ́ tó di fanfa meanwhile ká ní wọn ò fi Lékan Balógun Chief Lékan Balógun jẹ́ Olúbàdàn Ládọjà ní ọ̀bákan tó bá jẹ́ mi tó bá jẹ́ wọ a mọ̀ gbé nígbè wípé kó dàrú kó lè kàn wá orí nígbè ní ta fi dádé owó nígbè ní ta fi tẹ̀pá ìlẹ̀kẹ̀ orí ló tó aláàsán báròkun ẹni torí ọba fi jọba bó bá fira rẹ̀ jọba òun nìkan náà ni ọmọ dàlú ṣe so with that kálẹ̀ mi lòun ń kàn sí bíi Adéwọ̀lú Ládọjà ni ó kọ̀nfàmù Lékan Balógun kí ló tún kù ó dẹ̀ sọ wípé gbogbo rògbòdìyàn àbí àhesọ ìròyìn tí ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò ròkun gbàgbé ibi tó kù díẹ̀ sí látọ̀dọ̀ àwọn Chief Lékan Balógun wọ́n ṣàtúnṣe rẹ̀ wọ́n tiẹ̀ ti ṣàtúnṣe ẹ̀ that is kí wọ́n gbé adé tí olóògbé Ajímọ̀bí gbélé wọn lórí ẹlẹ́ẹ̀kejì kí wọ́n gbà wípé kò sí ọba míì nìbàdàn yàtọ̀ sí Olúbàdàn nìkan ìkẹta ni pé ẹjọ́ tí ń bẹ ilé ẹjọ́ kí wọ́n withdraw ẹ̀ so gẹ́gẹ́ bẹ́ẹ̀ wọ́n máa ń pèèyàn ló fúnra ìrà ẹ̀ ó yẹ kó ná ọ́pà fún ẹ̀ mọ́ ni mo fi sọ wípé kálẹ̀ mi ni Musiliu Àyìndé Olúọmọ èmi náà sọ wípé káwọn ọlọ́ba ọmọ ìjọba bí n bá jọba mo jẹ àlàáfíà and again Ọlọ́run ti kẹ́ ọ débi tí kẹ̀yàn dé Musiliu Olúọmọ kì í ṣèyàn tó dàgbà púpọ̀ ọkàn jẹ́ni tó ráyé wá tó sì ráyé gbé ni age mate ìjọ ni wá ọdún 1975 wọ́n bí oṣù bíi mélòó kan náà lájọ gbà lọ́wọ́ ara wa òun jù mí lọ pẹ̀lú oṣù bíi 5 ṣùgbọ́n tí n bá rí mo láǹfààní àti sọ fún ọ wípé mo lè ṣe sà mo lè ṣe bọ̀dá mo lè tẹ̀ mo dẹ̀ lè dọ̀bálẹ̀ kí torí ipò tọ́lọ́run ọba gbé sí ni kì í ṣe tìgbéraga kì í ṣe tẹ̀gọ̀ kì í ṣe tágọ̀ bọ́lọ́run ọba pe ní baba a kì í gbìyànjú ṣe bí àgbà àkàndá ló rọ̀rọ̀ lẹ́nu bíi tẹjọ nǹkan méjì tó gbé mi wá lónìí òun náà nù. God bless you all. like kẹ́ follow page mi lórí Facebook ẹ subscribe sí YouTube channel mi Awíkonko TV àkàndá ọ̀rọ̀ Awíkonko lórí Facebook wàhálà ti dààmú òní wọlé yín ilé ìnílé síta ọ̀nà nínà wọlé mo kí àwọn tí wọ́n ń tẹ rẹ́dẹ̀ẹ̀dì wípé ẹ kú iṣẹ́ ọpọlọ mo dẹ̀ kí ẹ̀yin tí ẹ̀ ń fúláàgì náà wípé ẹ kú iṣẹ́ ọpọlọ bọ́ bá jẹ́ ńgbà kan ni a sọ̀rọ̀ síra wa ṣùgbọ́n nísìn mo fẹ́ kí Ọlọ́run ó ṣèdájọ́ fún èmi àti ẹ èrò mi lè má papọ̀ mọ́ tiẹ̀ tiẹ̀ lè má papọ̀ mọ́ tèmi òwò kì í fún òwò lọ́rùn. ọmọ ènìyàn ẹ ò ráyè. ẹ ń bá fẹ́ gbọ́ máa yọ̀dó ìyàwó òdùnnú ní kọ́ gbẹ́jọ́. bọ́ bá ti ń gbèrò kí tọmọlàkejì rẹ̀ ó bàjẹ́ tí ẹ náà ò lè dáa. ẹni ó fọwọ́ dí gàgá ọ̀nà pé kọ́mọlàkejì wọn mú kọjá òun náà ò ní kú ò lójú kan. adùn àti ìdùnnú ni kó fi lẹ́yìn ṣe bùgbé gbogbo ẹ̀yin olólùfẹ́ àkàndá ọ̀rọ̀ Awíkonko. ẹ bá ní nǹkan pàtàkì
pàtàkì tẹ́ fẹ́ ká jọ sọ ẹjá sọ̀rọ̀ lórí WhatsApp +2349048519362 +2349048519362. Èdè àti àṣà Yorùbá ò ní parẹ́, orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́, àjò àṣẹ o.